lóye o torí àti ìrìn àjò lẹ́jọ́ bẹ́ẹ̀ ti máa kú àtúkẹ́ sílẹ̀ sáyé lọ ọmọ ẹni ìgbẹ̀yìn o. ẹ jẹ́ kọ́ra wa lóye o torí àti ìrìn àjò tẹ́jọ́ bẹ́ẹ̀ ti máa kú àtúkẹ́ sílẹ̀ sáyé lọ ọmọ ẹni ìgbẹ̀yìn o. olùrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o olùrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o gbẹ́gun ọwọ́ ọ̀sọ̀ àṣìrìbà o. olùrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o olùrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o gbẹ́gun ọwọ́ ọ̀sọ̀ àṣìrìbà o. olùrìbàrìbà ìyá mi àbẹ̀ ní mọ̀mọ́ rìbà o olùrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o. òróró márò awolé Ọ̀rúnmìlà. díá fún Ọ̀rúnmìlà bàbá ń sawó lọ sílẹ̀ Gbàǹjà. ajé ni wọn ò ní wọn ò máa rò fún kí òróró márò wọn ò máa rò fún ọ. gbogbo ore tí mo bá ń wá tí n ò rí n ó máa rò fún kin. òróró máa rò n ó máa rò fún ọ. aya ni mo bá ń wá ni n ò ní n ó máa rò fún kin. òróró máa rò n ó máa rò fún ọ. ilé mo bá fẹ́ kọ́ ni n ò tí ì rí lé kọ́. n ó máa rò fún kin òróró máa rò n ó máa rò fún ọ òróró máa rò. ire gbogbo tí n bá fẹ́ ṣe nílé ayé tí n ò tí ì rí ṣe n ó máa rò fún kin òróró má rò n ó máa rò fún ọ. mo kí gbogbo yín pátápátá ẹ mà káalẹ́ ẹ káalẹ́ lálẹ́ yìí. ọkùnrin nínú ilé yìí mo ṣèbà obìnrin mo ṣèbà ìbóyún inú mo ṣèbà sẹ́ẹ̀dì ìbọmọdé ìbà àgbàlagbà. Olódùmarè ọba ìbà rẹ lálẹ́ òní ọba tó la ayé àti ọ̀run já ọba títí ń bẹ kí bẹ̀bẹ̀ ó tó máa bẹ ọba tí ó máa wà nígbà tí bẹ̀bẹ̀ ò bá sí mọ́. Olódùmarè ọba mojúbà rẹ lálẹ́ yìí o ìbẹ̀yìn àgbààgbà tó Olódùmarè kó lé ayé lé lọ́wọ́ gbogbo ajúná nínú ilé pátápátá mo sì bà lọ́wọ́ yín lálẹ́ yẹn jẹ́ kí bàmí ó máa ṣe. ìbàlọ́wọ́ gbogbo orí tó kún tí ò ní ná gbogbo ọjà tó kún tí ò lérò ìboko tó pọ̀ tí ò ní rúgbìn mo sì bá gbogbo yín pátápátá lálẹ́ yìí o. ìbá bàbá mi olúwo adémọ́lá ọ̀làdìran olúwo ní ìrẹ́gbẹ̀ ọjà ní ìpínlẹ̀ ọ̀yọ́ mo sì bá yín lálẹ́ òní bàbá mi. ẹ jẹ́ kí bàmí ó máa ṣe. bàbá mi àrìndé ọ̀wọ́ ìbà rẹ lálẹ́ yìí ibi tó o bá wà lálẹ́ òní bàbá mi lẹ́ẹ̀rẹ́. mojúbà gbogbo àjùnirọ̀ lẹ́ẹ̀kan sí i. gbogbo ẹ̀yin àgbààgbà tí ń bẹ lọ́ọ̀dẹ̀ yìí ọmọ yín lèmi Abíọ́dún Ọmọláwuyì ẹ máa kó mi mọ́ra bóbìnrin bá ro káwọn afà á má bẹ́ ẹ dákun dábọ̀ tèmi Abíọ́dún Ọmọláwuyì ni ẹ máa ṣe ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ ń tèmi. eégún lé ìbà o. ọmọ yín ọ̀hún rèé òkèlè àkọ́bù tí ń lọ góńgó òdì. ọ̀làyímíká Àyìnlá èmi mà ti fòbí jẹ́pọ̀ tèmi ni ẹ máa ṣe. ìyá mi Risikat Àbújáde mo kí yín o mo kí yín ẹ̀ka alẹ́ lálẹ́ yìí. Ebiti ò péèrà ará ilé ẹni ní í ṣe ni ṣé lóòótọ́ ni àbírọ́. Yorùbá ní bí kú ilé ò bá pa ni wọ́n ní tòde òtó wọ́n ní bọ́gìrì ò lanu aláǹgbá kan ò rí wọ̀. n tí Yorùbá ń sọ ni wípé ará ilé ẹni ní í ṣe ni.
wọ́n ní olè inú ilé òní pe tìta pé kó wá jà olè inú ilé ní sílẹ̀kùn fún tìta ìgbà aláàmù òṣèré wọ́n danú délẹ̀ ní àmì yìí tí ń run nínú wọn ayé fẹ́lẹ́ ayé tó nípa ayé tá a ká tí òkun wá àdàálẹ̀ ó ń sàn rẹ́rẹ́rẹ́ bọ̀ lẹ́yìn ẹni ẹ máa ṣọ́ra fáyé ẹ máa ṣẹ́ra fáyé ẹ máa sá fáyé ayé ń bẹ èèyàn wà aráalé ẹni ní í ṣe ni o Yorùbá ní Èbìtì ò pé aráalé ẹni ní í ṣe ni ibo lòwe ọ̀hún ti jáde kí nìdí tí Yorùbá fi sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ lálẹ́ yìí ẹ dákun bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ máa bá mi share ètò yìí Olúwafẹ́mi Fanda Fresh ẹ mọ̀ kú ọjọ́ mẹ́ta mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yìí o. mo kí ẹ̀gbọ́n mi dáadáa Kúnlé ọmọ Fálétí ẹ káalẹ́ ẹ̀gbọ́n mi òye fẹ́ sọ bí ọdún tó dé mo kí yín ẹ káalẹ́ o. mo kí ẹ̀gbọ́n mi Káyọ̀dé náà dáadáa yíyún Káyọ̀dé Ọláwúni mo kí yín ẹ káalẹ́ ẹ̀gbọ́n mi Rasheed Adéwálé Adékànbí ẹ̀gbọ́n mi dáadáa mo kí yín ẹ káalẹ́ o àjíǹde ara ó máa jẹ́ fún yín lágbára lọ́wọ́ Olódùmarè ẹ̀ ní tójú lẹ̀ mọ́lẹ̀ ẹni ẹ̀jẹ̀ wá kọ̀rọ̀ lè yá ẹ̀jẹ̀ máa gorí ètò lọ fún tààràtà lálẹ́ òní tẹ́ ẹ fi mọ̀dé tí mo fi wá sóde. Yorùbá ní Èbìtì ò péra wọ́n ní aráalé ẹni òun náà ní í ṣe ni kí nìdí tí Yorùbá tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ lálẹ́ òní sẹ́ ẹ dákun bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ máa share ètò yìí. ẹsẹ̀ fẹ́ kan ò ní wọ́n fi sọ̀rọ̀ lálẹ́ òní tálàyé mi ò fi yé yín dáadáa. òtúá lọ́tún ọ̀sá lósì àwọn kan ń pè ní òtúá alásàlá àwọn míì ń pè ní òtúá gàsá bẹ́ẹ̀ ni wọ́n tún ń pè ní òtúá sá yòówù kẹ́yìn mọ̀ sí nǹkan kan náà ni omi ẹ̀kọ́ ni. kí ni fáì wí kí ni n tó sọ kí ni n tó sọ nípa wípé aráalé ẹni ní í ṣe ni. ìwọ tó ń gbọ́ mi lálẹ́ òní bó o bá ń kojú ìṣòro kan tó ń kojú àdánwò kan yẹra rẹ wò dáadáa aráalé ẹni ní í ṣe ni o ẹni tó mọ̀yàn dáadáa dénúdénú ò ní í ṣèyàn. ẹ̀bà ẹ̀gbọ́n mi Kéèọlá àpòrí àparò jáko ọ̀gbẹ́ni Káyọ̀dé Ọláwúni wọ́n gborí wọlé lálẹ́ òní mo kí yín dáadáa ẹ káalẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta. kí ló tú àṣà kí ni tó wí kí ni tó sọ. ó ní ẹ̀ẹ́gùn òkèrè ó dùn ún wò bó bá dé díẹ̀ tán asúnwọ̀nsúnwọ̀n díá fún Ọ̀rúnmìlà èyí tí lọ́ọ́ rẹ ni ẹni lẹ́rú Èbìtì ò péra aráalé ẹni ní í ṣe ni kí ni tó ṣẹlẹ̀ gan. Ọ̀rúnmìlà ló fẹ́ rẹrú ó wá lọ ra ẹni ó lọ rà á lẹ́rú lákòókò tá a sì ń wí Ẹ̀bìtì òun l'Ọ̀rúnmìlà máa ń dẹ̀ ọ̀pọ̀ èèyàn máa béèrè wípé kí ni wọ́n ń pè lẹ́bìtì. Ẹ̀bìtì dàbí àwọn tàkúté ọlọ́run àwọn tàkúté onírin tá à ń dẹ lóde òní tá a fi ń pẹran bẹ́ẹ̀ lẹ̀bìtì rí ó kè jẹ́ wípé bí wọ́n ti ń dẹ̀bìtì yàtọ̀ ni
lọ́pọ̀ ọgbà wọ́n lè kó àwọn nǹkan ìjà bí olóró tàbí bí àwọn òkúta ńláńlá òun ni wọ́n kó jọ tí wọ́n fi dẹ ẹ̀bìtì ṣẹ́rí bí wọ́n bá dẹ ẹ̀bìtì tán wọ́n á máa fi nǹkan kan síbi òréǹbé tí ẹ̀bìtì tí à ń pè ní a lè pè ní ìjẹ àbí nǹkan òní ó dàbí bí nǹkan tá a fi sí ibì kan tí ó attract ẹran sí i táwọn ẹran bá ti rí kinní yóò wù wọ́n láti jẹ ńgbọ̀n bá débẹ̀ ẹ̀bìtì ó wàá wólù wọ́n mọ́lẹ̀ ó dọbẹ̀nu lọ́pọ̀ ìgbà wọn a máa lo ẹyìn láti dẹ ẹ̀bìtì wọ́n lè lo ọ̀gẹ̀dẹ̀ tó ti pọ́n dáadáa ohun tí wọ́n lò láti dẹ ẹ̀bìtì yìí ó ní í ṣe pẹ̀lú irúfẹ́ ẹran tí wọ́n bá fẹ́ kó mú fún àpẹẹrẹ bó bá jẹ́ ikún ni wọ́n dẹ́ẹ̀dẹ̀ wọ́n lè lo ọ̀gẹ̀dẹ̀ tó ti pọ́n dáadáa ṣé ẹ gbàgbé wípé Yorùbá ní ikún ń jọ̀gẹ̀dẹ̀ ikún rẹ̀dí ikún ò mọ̀ pé n ti ń dùn a máa pa ni. Ẹ̀bà ẹ̀gbọ́n mi ò fẹ́ sọ Abíọ́dún Túndé mo ti porúkọ yín lórí ètò lálẹ́ òní ẹ̀ka alẹ́ o SOJ Badmus mo kí yín o Bùkọ́lá Akẹ́pẹ̀lú ẹ̀ka alẹ́. Ẹ ṣeun Bùkọ́lá Akẹ́pẹ̀lú wọn ní bẹ́bí tí ò bá pé bí ò pé kú yóò sì fẹ̀yìn fẹ́ lẹ́yìn ní tó túmọ̀ sí wípé wọn a máa fi ẹ̀yìn wọn a máa fi dẹ ẹ̀bìtì bí wọn bá dẹ fún ikú. Làṣákì Adébánjí mo kí yín. Lákòókò tí mò ń wí yìí mo ní ẹ̀bìtì ní Ọ̀rúnmìlà máa ń dẹ àbí bẹ́ẹ̀ kọ́ bọ́ọ̀rúnmìlà bá dẹ ẹ̀bìtì bó bá lọ wò ó a máa mú ẹran bó bá mú ẹran Ọ̀rúnmìlà lè jẹ ó sì lè tà á. Báyìí l'Ọ̀rúnmìlà ń ṣe kó tó wá di pé ó lọ kówó ra ẹrú ẹni òun lorúkọ ẹrú ọ̀hún òun ló ń jẹ́. ńgbà Ọ̀rúnmìlà kówó tó ra ẹrú tán ó wá wò wípé àìfowórò yìí kó má lè kọ́ni lójú dípò tó fi jẹ́ wípé òun nìkan náà ló máa ń ṣe gbogbo nǹkan tó máa ń sá sókè sódò tó ń lọ ń dẹ ẹ̀bìtì tó ń lọ ń wo ẹ̀bìtì òun lójoojúmọ́. Ọ̀rúnmìlà wá wò wípé níwọ̀n ìgbà tó ń ti lẹ́rú báyìí kóun ó kúkú máa rán ẹni kó lọ máa bá òun wo ẹ̀bìtì òun kó máa gbẹ́ran wálé kó máa tà á. Ọ̀rúnmìlà bẹ̀rẹ̀ sí ní rán ẹni lóko bẹ́ẹ̀ ni ẹni bá lọ ń gbò bá dé yóò sì wá jíṣẹ́ fọ́rúnmìlà ẹni sì ń ṣe dáadáa. Ìwọ ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi lálẹ́ òní má gbàgbé pé mo ní aráalé ẹni tẹ́ ẹ rí ìhùn àwọn ní í ṣe ni. ńgbò wá tó sáà kan àwọn èèyàn Ọ̀rúnmìlà àwọn aráalé Ọ̀rúnmìlà gangan ò ní wọ́n wá lọ bá ẹni pé ọ̀wù ẹni ìwọ ṣe wá gọ̀ tó báyìí. ṣiṣẹ́ ń bẹ nínú ọ̀rùn ẹni tó ń jẹṣẹ́ ó wà lábẹ́ ògiri wọ́n ní ìwọ ẹni bó o lo ti gọ̀ tó yìí gbogbo ìgbà kòókò jàǹjàǹ ó máa lọ sóko ó máa lọ sódò bó o bá tún wá lọ wo ẹ̀bìtì bẹ́bìtì ò ń bá pẹran tán ó tún lọ tà ó kó wọ̀ fọ́rúnmìlà ọ̀gá rẹ̀ kí ló dé ṣé wò ó mowó náà ni ìwọ ẹni ìwọ náà máa dọ́gbọ́n sí i má kó jíṣẹ́ mọ́ bó o bá ti pẹran bẹ́bìtì bá ti pẹran lóko ìwọ lọ tà á bí Ọ̀rúnmìlà ọ̀gá rẹ̀ bá ti bí ọ wípé bó o ní sọ́wọ́ dẹ ìwọ máa sọ fún wípé èèrà òun ní ẹ̀bìtì ọ̀hún òun ló mú kábíyèsí rẹ̀ Ọlọ́run. ṣé ẹ gbàgbé wípé ìwà ìbàjẹ́ yìí kò sí lọ́wọ́ ẹni tẹ́lẹ̀ rí àwọn aráalé Ọ̀rúnmìlà gangan àwọn èèyàn Ọ̀rúnmìlà òun ni wọ́n kọ́ ẹni wípé kó máa hùwà ìbàjẹ́ yìí. àbúrò mi dáadáa Bíóyè Fọláṣadé mo kí ọ òkú ọjọ́ méjì òkú ọjọ́ mẹ́ta jíǹde ara ó máa jẹ́. Patrick Olúmọkí yín bẹ̀ ń wo Apostle T.O. Lamb mo kí yín dáadáa ẹ̀ka alẹ́. ẹni ẹ̀jẹ̀ wá kọ́rọ̀ lè yá. ohun tí wọ́n kọ́ ẹni ló bá bẹ̀rẹ̀ sí ní ṣe é. bó bá lọ sóko bẹ́bìtì bá ti mẹ́ran yóò gbé lọ yóò lọ tà á. ńgbò bá délé tí ọ̀gá rẹ̀ bá bi wípé bó o lò ní ẹni ó ní ọwọ́ òde o wípé ẹ̀bìtì ọ̀hún ò mú èèrà òun lè bìtì ọ̀hún mú. ó bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ léraléra
Ògúndìran Ọpẹ́yẹfá ẹ̀gbọ́n mi dáadáa mo kí yín ẹ káalẹ́ o àbọ̀rúbọ yìí ń lè fa. mo ní ẹni ó bẹ̀rẹ̀ sí ní hùwàkíwà nígbà tí nǹkan wá fẹ́ máa sáfẹ́rẹ́ fún Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà wá gbéra pa ó gboko àwo lọ. wọ́n ní ìwọ Ọ̀rúnmìlà ibi tí o pé ra aráalé ẹni ní í ṣe ni wọ́n ní ẹni tó ń ṣe aráalé rẹ̀ ni àṣírí wọn ó sì tú. wọ́n ní òrọ́mọ ọ̀dọ̀ rẹ kò sòótọ́ sí ọmọ. wọ́n kó ń ẹbọ wọ́n kó ń ètùtù fọ́rúnmìlà. wọ́n wá ní bí Ọ̀rúnmìlà bá ti rúbọ yìí tán wọ́n ní kó máa ṣọ́ ọmọọṣẹ́ rẹ̀ yìí kó máa ṣọ́ lọ́wọ́ lẹ́sẹ̀ yìí òun ẹrú rẹ̀ ẹni wọ́n ní kí Ọ̀rúnmìlà ó bẹ̀rẹ̀ sí ní ṣọ́ lọ́wọ́ lẹ́sẹ̀. Ọ̀rúnmìlà ṣe gbogbo tí wọ́n ní ó ṣe ó wá bẹ̀rẹ̀ sí ní ṣọ́ ẹni ó bẹ̀rẹ̀ sí ní ṣọ́ lọ́wọ́ lẹ́sẹ̀. ń gbò ó dijọ́ kan lẹ́ni ẹni bá tún gbéra bí ìṣe rẹ̀ ó gboko lọ. kó sì tó débi tí wọ́n dẹ Ẹ̀bìtì sí Ọ̀rúnmìlà ó ti ṣáájú rẹ̀ débi Ẹ̀bìtì ó sì ti rí wípé Ẹ̀bìtì ó ti rí wípé ó pẹran. ìṣẹ̀ṣe làgbà níbi gbogbo. Ọ̀rúnmìlà wá sápamọ́. ńgbà tẹ́ni ẹni dóko tó débi Ẹ̀bìtì wà ó tú ẹran lórí Ẹ̀bìtì ó ń ṣàròyé ó ń sasọ̀ wípé ọwọ́ tó dẹ lónìí. ó ní bóun ó bá délé kóun ó sọ fọ́gà òun wípé Ẹ̀bìtì yóò mú wípé èèrà òun lẹ̀bìtì ọ̀hún pa. ṣé kò mọ̀ wípé oní nǹkan ti dénú oko ṣáájú òun gbogbo tó ń wí ló sì ń gbọ́. ààrẹ Ayọ̀adé Adékúnlé àṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ti wí ní òrí. àgbà rere ò ní tán lórílẹ̀ ó ní Yorùbá máa ń wí mo ti sọ ohun tó fà á lórí ètò yìí. ẹni ẹ̀jẹ̀ wá kọ́rọ̀ wá lè yá. Ọ̀rúnmìlà padà sílé ń tiẹ̀. ńgbẹ ni ẹni dáàrin ìlú ó lọ ta ẹran ìbí ìṣe rẹ̀ ó wá padà sílé. ńgbò délé ọ̀gá rẹ̀ Ọ̀rúnmìlà ó tún bi léèrè wípé bó o lò ní kí ni tí Ẹ̀bìtì pa. ẹni ní olúwa mi èèrà lásán mọ̀lẹ́ Ẹ̀bìtì pa Ẹ̀bìtì ọ̀hún ò mú ọ̀rọ̀ Ẹ̀bìtì ọ̀hún ò tiẹ̀ wá yé mi mọ́ báyìí. Ọ̀rúnmìlà ní ọ̀wù ìwọ ẹni. mo ti dénú oko ṣáájú rẹ̀ ẹran báyìí ó lẹ̀bìtì òun ló mú lónìí. ń bo dédé Ẹ̀bìtì ọ̀hún àròyé tó ṣe rèé pé Ẹ̀bìtì ò pé rà. ẹnu mi àgò wípé èèrà òun lẹ̀bìtì ọ̀hún pa. ẹni rí wípé àṣírí òun ti tú sí ọ̀gá òun lọ́wọ́. ó wá bẹ̀rẹ̀ sí ní bi Ọ̀rúnmìlà wípé kó dákun dábọ̀ kó má tú àṣírí òun o kó má tú àṣírí òun fáráyé. ó ní sọ mọ̀ wípé òun yìí ṣèyàn bẹ́ẹ̀ ó ní níṣe ni wọ́n kọ́ òun ò níwà burúkú lọ́wọ́ àwọn aráalé rẹ̀ náà ni wọ́n kọ́ òun àwọn báyìí ó ní wọ́n sọ fún òun wípé bóun ò bá gọ̀ nítòun ni èwo ni kí ṣiṣẹ́ ó máa bẹnu ọ̀rùn kẹ́ni tí ó jí sí ọ̀hún kó máa bẹ níbòjì. àwọn ló sọ fóun wípé kóun máa sọ wípé Ẹ̀bìtì òun pé èèrà ló pa. olólùwà mi Ẹ̀bìtì ò pé ra ó aráalé ẹni ní í ṣe ni àwọn aráalé yín náà ni wọ́n ní kí n máa ṣe báyìí. mo fẹ́ ẹ kí fá fún ọ ní òní ìwọ mi ènìyàn bóyá owó tilẹ̀ mọ́ bí wọ́n. ibi tí òwe ọ̀hún ti jáde títí dùn nínú wípé Ẹ̀bìtì ò pé ra aráalé ẹni ní í ṣe ni. Ọ̀rúnmìlà ló sọ ó ní àṣé òótọ́ ni pé Ẹ̀bìtì ò pé ra aráalé ẹni ní í ṣe ni. n tó bí òwe ọ̀hún títí dùn ní olónínú. fún orú òkun orí kọ́ má ṣe jẹ́ kí n gbòsìkú lóde ìsá àlàyé àti gbogbo ẹni tí ń gbọ́ mi pátá tó sọ pé ẹ̀yin èèyàn mi lórí ìkànnì TikTok mò ń bọ̀ láìpẹ́ tá a máa tẹ̀síwájú nínú ìwé ìtàn tá à ń bá lọ. bẹ́ẹ̀ ò bá tí ì darapọ̀ mọ́ mi lórí ìkànnì YouTube ẹ wá Bíọ́dún Ọláwuyì lórí ìkànnì YouTube ẹ subscribe ẹ tọ́nà notification button yín. nínú tòótó ni mo ti móbi tèmi wá sílé ayé. mo lérò pé ẹ tó ti rẹ́kọ̀ọ́ kọ́kọ́ lórí ètò mi lálẹ́ òní. aráalé ẹni ní í ṣe ni o. wọ́n ní ẹ díjú ẹ ṣe bí ẹni kú káwọ ẹni tí ó sunkún ẹni ká rìnrìn gbẹ̀rẹ̀ ká kọsẹ̀ gbàù káwọ ẹni tí ó ṣe ni ní pẹ̀lẹ́. bógiri ò bá lanu aláǹgbá yìí wọ̀ ó lè inú ilé ní pé tìta pé kó wá jà
ara ilé ẹni ní í ṣe ni. ẹja máa ṣọ́ra ká sì máa kún fún àkíyèsí lọ́pọ̀lọpọ̀ ìgbà. lágbára lọ́wọ́ olódùmarè àní tójú lẹ̀ mọ́lẹ̀ àní síwá wo àní ṣìṣe lágbára lọ́wọ́ olódùmarè. ẹja máa ní àkíyèsí àyíká wa gbogbo ibi tá a bá wà ẹja máa kíyèsára o. ayé kan pa ayé le. ìkọ́wù ló tẹra wọn pọ̀ lọ́dà àkọ́dì ara wọn. àwọn nẹ́ẹ̀dí bá fún orí ní sáwó lọ sí òde àjí ilé. bẹ́yìn bá lóore ọ̀fẹ́ láti pè mí ẹ pè wọlé lálẹ́ òní ẹ jẹ́ kí n sáré fún yín ní ẹ̀bùn díẹ̀ kí n tó máa lọ lórí ètò. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ pèsè náà ni 09054994002. 09054994002. òun lẹ̀ pè mí sí. bẹ́ẹ̀ bá ti pè wọlé ẹ dárúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè. wọ́n wá béèrè àwọn ìbéèrè tí ò le rárá. ẹ̀bùn ń bẹ ńlẹ̀ látọwọ́ ọ̀gbẹ́ni Rasheed Adéwálé Adékànbí. àwọn ló ní kí n fún yín lẹ́bùn ẹni bá ti gba ìdáhùn sí ìbéèrè mi yóò lóore ọ̀fẹ́ láti jẹ ẹ̀bùn mi. àgbà ló tóró lọ ọba ló téyín erin fan ìbẹ̀rù náà ni kì í jẹ́ kọ́mọdé òrókò òde àgbọn ìbàlọ́wọ́ pẹ́tẹ́ ọwọ́ ìbàlọ́wọ́ pẹ́tẹ́ ẹsẹ̀ ìbàlọ́wọ́ àtẹ́lẹsẹ̀ tí òun rún títí tẹ́ èdè pọ̀ pọ̀tàn ẹjọ́ yẹmí nínú àlàré mo ní ibà mi jọ àbá. ẹ pè wọlé o bẹ́ẹ̀ bá lóore ọ̀fẹ́ torí ibà mi. láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta 09054994002. ọ̀gbẹ́ni Rasaki Adébánjí ẹ ṣé mo dúpẹ́ mo kí yín ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò. àṣì òrùn ló fi ń tàn tí akẹ́sẹ́ níṣẹ́ láwùjọ òwú àbámọ̀dá wọn ò ní dá. ààrẹ Ayọ̀ Adé Adékúnlé ọkọ̀ wa bá mi gbé ńlọ́jẹ̀ ń pé. mo kí yín dáadáa jíǹde ara ó máa jẹ́ o. bẹ́ẹ̀ ni ibi tí o péèrà aráalé ẹni ní í ṣe ni. àṣẹ òrìṣà ẹnu mi. ẹ̀yìn kùlé lọ̀tá wà inú ilé làṣẹ ní ń gbé. ààrẹ Ayọ̀ Adé Adékúnlé ẹ ṣé mo dúpẹ́. àṣẹ òrìṣà ẹnu mi. 09054994002. 09054994002. òun lẹ́ẹ̀ fi pè wọlé bá àbá ti rẹ́ni pè wọlé láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta ẹ jẹ́ máa lọlé kí n lọ darapọ̀ mọ́ àwọn èèyàn mi lórí ìkànnì TikTok. òrìṣà ẹnu mi èyí tí mo bá wí lọ́lọ́dúnmọ́rẹ́ ó gbà yóò bá yóò. MD Olúwaṣeun Adéyanjú mo kí yín dáadáa bàbá mi mà káalẹ́ àjíǹde ara ó máa jẹ́ fún gbogbo wa o. ire ní sojú awo ire gbogbo yóò máa sojú èmi àtẹ̀yìn àní wárìtì nígbà kọ̀ọ̀kan. òrìṣà ẹnu mi mo yìnbọn òrìṣà ẹnu mi mo yìnbọn òrìṣà ẹnu mi mo ṣàpọ́nlé ifá àpọ́nlé olódùmarè ìbọn òrìṣà ẹnu mi. ààrẹ ni pè wá wọlé o 09054994002. ẹnìkan ló ń pè yìí ẹ jẹ́ ń wẹni tó ń pè bóyá wọn ó gba ẹ̀bùn mi. hello ìpè ọ̀hún tó ti já ẹnìkan pè wọlé ṣùgbọ́n ìpè ọ̀hún ti já. ẹ dákun ẹ tó mi pè ẹ̀bùn sì ń bẹ ńlẹ̀ dáadáa tẹ́ ẹ jẹ́ o. ẹ má gbàgbé o wípé àwọn ìwé mi ọlọ́kan òjọ̀kan ó ń bẹ ńlẹ̀ fún títà o bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ láti ra èyíkéyìí nínú àwọn ìwé mi ẹ pè mí ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ kájọ sọ bí ó ṣe tó yín lọ́wọ́. bákan náà ó ní gbogbo àwọn ìwé ọ̀hún òun ló ti wà ní ọ́díò báyìí bẹ́yìn ò bá lórí ọ̀fẹ́ láti mọ èdè Yorùbá kà dáadáa bó jẹ́ nínú mọ́tò yín ni bó jẹ́ nínú ilé ni bó jẹ́ lẹ́nu iṣẹ́ ni ẹ sáà ti sá sí ẹ̀ máa gbọ́ lọ ní ìgbádùn ọlọ́kan òjọ̀kan ìgbádùn tí ò lẹ́lẹ́gbẹ́ òun lẹ́ẹ̀ máa fi àwọn ìwé ọ̀hún lẹ́ẹ̀ máa fi ṣe. 09054994002 ń lẹ́ẹ̀ pè sí. ẹ wò mí ààrẹ ni pè wọlé mọ́ ẹ jẹ́ máa lọlé bàbá mi. Ọláyímíká Àyìnlá òkèlè àkọ́bù tí ń lọ góńgòdì agbè mi ṣe tó ń lọ lù dárónú o
àlùkò ṣe tó ń lọ lùkò sùn lékelèké èmi ṣe tó ń lọ lùkẹ́ fún apostle tí ó lamb àṣẹ Ìdùmarè o ẹ ṣé mo dúpẹ́ ọ̀làdì púpọ̀ ìṣọ̀lá bàbá mi ó mọ̀ tọ́jọ́ mẹ́ta àkú ìlú yìí Olódùmarè ó máa gbà fún wa kò ní padà lẹ́yìn wa o ẹ jẹ́ ń wo ẹni tó ń pè yìí hello ẹ mà kálẹ̀ ta ló ń pè yìí bó lẹ ti ń pè mí. láti àwọn tí láti pè àárẹ̀ ayọ̀ adé ló pè yín o. bàbá mi àjíǹdàrà ó máa jẹ yín. àmì o. ṣé kí n béèrè ṣe é ṣe tá àti dáhùn rẹ̀. ó ti ṣe báwo yà. bẹ́ẹ̀ bá gba ìbéèrè tí n ó béèrè yìí n ó fún yín ní 2,000 náírà látọwọ́ ọ̀gbẹ́ni Rasheed Adéwálé Adékànbí. ta ni alágbẹ̀dẹ àkọ́kọ́. alágbẹ̀dẹ àkọ́kọ́. bẹ́ẹ̀ ni. bàbá mi ó yẹ kẹ́ ẹ mọ̀ ọ́n kò le rárá alágbẹ̀dẹ àkọ́kọ́. ó dáa bàbá mi ó dáa ẹ tún gbìyànjú lọ́jọ́ mi ẹ ṣé mo dúpẹ́. alágbẹ̀dẹ àkọ́kọ́ ta la alágbẹ̀dẹ àkọ́kọ́ lórí ilẹ̀ ayé ìbéèrè tí ò le rárá tí mo sì ti rò pé ẹ̀gbọ́n mi tí mo rò pé n ó gbà á. ọláyímíká Àyìnlá Ayínrè òkèlè àkọ́bù tí ń lọ góńgó òdì ìràwọ̀ ọ̀sán tágbàlagbà pé sí. mo dúpẹ́ o lọ́wọ́ ọgbẹ́ni tó darapọ̀ mọ́ mi lórí ètò lálẹ́ yìí lágbára lọ́wọ́ Olódùmarè báyé bá ń jáyé ẹnìkankan yín ní mọ̀nira lágbára lọ́wọ́ Olódùmarè ìran ẹ̀rọ̀fọ̀ tẹ́ ẹ rí wọn ìrógùn gbóná ara ò ní ní ẹnìkọ̀ọ̀kan yín o àmọ́ ṣe ni o ní tójú lẹ̀ mọ́lẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè mo dúpẹ́ lọ́wọ́ gbòyìn pátápátá ìfẹ́ lẹ́níṣẹ́mi Abíọ́dún Ọmọláwuyì nǹkan míì kọ́. lágbára Olódùmarè láyọ̀ níre ńlá máa bára wa ní gbá burú sí mi èmi náà ní gbá burú sí yín o. àbálẹ̀ rẹ̀ ni pé wọlé sí ni 09054 99 402 ó sì wù mí kẹ́yìn èèyàn ó jẹ àwọn ẹ̀bùn wa o 09054 99 4002. Rasak Adébánjí ẹ ṣé mo dúpẹ́. bó bá rí bẹ́ẹ̀ orí ń fáwọn o ẹ̀dọ̀ ń dùngbìn òtútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan ìkó dídì mọ̀dẹ̀kú rọ́jú. ayọ̀ àtàláfíà tèmi Abíọ́dún Ọmọláwuyì tí mò ń fi yín lẹ̀ sí lálẹ́ yìí ó ní wọ́n tó padà máa bá yín lẹ́ẹ̀míì nígbà tí mo bá padà dé tá a tún máa mú nǹkan míì tuntun sọ. lágbára lọ́wọ́ Olódùmarè títí dìgbà náà ọmọ yín ò ní gbóná òdì o ẹ̀yin fúnra yín ò ní gbóná òdì.